akàngbẹ́sìn lórí ni camouflaging ló jẹ́. Donald Trump tó jẹ́ pé ojoojúmọ́ làwọn ń gbá rìsáàchì níbi táwa ti ń ṣe èrè Nàìjíríà tá a gbé ẹ̀sìn lórí. Brothers wa nínú Christianity ẹ jọ torí tọlọ́hun èyí tẹ́ fẹ́ mú bọ yẹn ò dáa. Ẹ ń pariwo nísìn ẹni Muslim ń pa Christian ẹ mọ̀jà rọ́pò ara wa ẹ jọ. Ọ̀rọ̀ ló délẹ̀ yìí o ká máa tanná wá wàhálà lórí ọ̀rọ̀ ẹ̀sìn in tó kàn kọ́ yìí o. Àwọn Donald Trump ìwọ̀nba ni wọ́n ń ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n dẹ̀ ń progress. Àkàrà ẹyọ kan kò gbọ́dọ̀ dún Nàìjíríà. Ó ń kálukú ọmọ ibi tára rẹ̀ kù sí ọlọ́mọdé arógun Nàìjíríà. Aláàfin ọpọlọ Nàìjíríà rárá àtọ̀. Mò ń pariwo humanity. Látijọ́ yìí mò ń pariwo humanity. Ẹ̀yin wèrè kan tá a jọjọ́ mọ̀ ya nínú Islam ẹ lóní humanity ìsọnù ẹgbẹ́ ẹ̀sìn lórí. Nígbà tó yẹ pé bá a ṣe kékeré ta wíwíwí tó ọ̀tọ̀ níbi à ń sọ lọ ọ̀tọ̀ níbi táwọn míì ń gbé tán gbé gbà. Ẹ̀yà sáré bá mi ṣíà eléyìí in quick one gbogbo ẹ̀yin aláṣeyọrí. Wọ́n lẹ́lẹ́ fẹ́ gbàlejò Donald Trump. Ẹ dúró ná ẹ kọ́kọ́ yọ èmi kú òun bẹ́ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ sí àgbákò. Wọ́n lẹ́ fẹ́ gbàlejò Donald Trump. Ṣé Donald Trump tó jẹ́ pé ládùúgbò ní lọ́dọ̀ wọn lọ́hùn wọ́n jí láàárọ̀ kùtùkùtù báyìí God bless America wọ́n ń parí tí wọ́n ń sọ báyìí lásán ọmọ ń gba léèwé lọ ọmọ ń kó léèwé ọmọ tán bá mọ̀ pé mọ̀ ń gunlé wọ́n fi síbi ẹ̀kọ́ ọkọ̀ gunlé ọmọ tán bá mọ̀ pé bẹ́ẹ̀ ń lọ wáyà pọ̀ wọ́n fi sí di wiring. Ẹ̀yin fẹ́ gbàlejò Donald Trump tó jẹ́ pé gbogbo nǹkan tán bá ti rí pé ọmọ tó bá ti mẹ́bùn kan wá látọ̀run wọ́n jò develop lórí ẹ̀bùn tọ́lọ̀ ń fún látọ̀run yẹn. Lẹ́yìn fẹ́ gbàlejò Donald Trump àwọn ọmọ tí wá Nàìjíríà wọ́n bá wèrè ńlẹ̀ a sì tún fi wèrè kún wèrè rí ara wọn. Sáwọn láfi gbàlejò Donald Trump aláàní ọpọlọ Nàìjíríà rárá àtọ̀. Mò ń pariwo humanity. Látijọ́ yìí mò ń pariwo humanity. Ẹ̀yin wèrè kan tá a jọjọ́ mọ̀ ya nínú Islam ẹ lóní humanity ìsọnù ẹgbẹ́ ẹ̀sìn lórí. Tẹ́ ẹ bá fura sí tó dá gbogbo wàhálà yìí lẹ̀ nísìn. Tó fi dípò àwọn Kristẹni náà ń yarí oníṣẹ̀ṣe náà ń yarí nísìn tá ń fẹ́ di ara wa ta. Tẹ́ ẹ bá wò nísìn èyí tó pọ̀ jù ọwọ́ wa ni o. Mùsùlùmí ò dúró nídìí mùsùlùmí rẹ̀ jẹ́jẹ́. ń yọjú ẹ̀sìn ẹlẹ́sìn ẹ̀sìn mú tọ̀rọ̀ ẹ̀ lè sọ. Káwọn Kristẹni náà tó wá mọ́ káwọn náà tó wá yarí. Káwọn náà tó mọ́ dúró di ẹ̀sìn wọn náà káwọn náà tó tọ́jú bọ̀ tiwa. Àbí káwọn oníṣẹ̀ṣe náà tó gbé tiwọn ẹ̀dẹ̀ ni mò ń tako Islam pọ́ta Islam ni mo jẹ́ àdàbí tí ń bá jọ́ta Islam. A fẹ́ òótọ́ ọ̀rọ̀ kankan. Now ẹ wo ariwo tí obìnrin kan ń pa lórí social media nísìn. Ó ní kí Donald Trump máa bọ̀ ó ní nítorí pé Mùsùlùmí ń pa Kristẹni. Ọjọ́ gàtẹ́ kò jọ gàtẹ́ nísìn. Ṣé kò fẹ́ jọra wọn báyìí? Ṣé kò fẹ́ jọra wọn báyìí? À ń fẹ́ di ara wa síta. Tí Donald Trump bá tún rí yín nísìn. Ní òkè ọdẹ bandit jíyàn gbé àáfàá ó gbẹ̀yìn kùnlé sá lọ láwà ní túbọ̀lẹ̀. Pásítọ̀ ó gbàgbé Bíbélì sẹ́nu ọ̀nà ọgbọ̀nà nù gbé lọ. Babaláwo àwọn ìyá mi òṣòròǹgà àwọn náà kan ludo. Nàìjíríà tó Nàìjíríà nìyẹn o. Ká tó wá sọ pé báńdì àwọn Donald Trump tó jẹ́ pé ojoojúmọ́ làwọn ń gbá rìsáàchì níbi táwa ti ń ṣe èrè Nàìjíríà tá a gbé ẹ̀sìn lórí. Ẹ̀sìn tọ́lọ̀wọ̀n ọ̀ràn wa ń ṣe ká ṣe tẹ́yìn tá a rò pa ń ṣe bó bá tá a rò pa ń ṣe bọ́lọ̀ ń ṣe fẹ́. Tó yẹ pé ojoojúmọ́ dídùn àwọn Donald Trump ń gbá rìsáàchì atẹ́gùn ẹ̀yọ̀ kan lásán tó bá fẹ́ lu Nàìjíríà báyìí. Ẹlòmíì ó sùn èyí tí ń yàgbẹ́ nínú latrine tí ń yàgbẹ́ nínú tọ́ílẹ̀tì gan gbàgbé sùn lọ. Ṣóun la fẹ́ gbàlejò ẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi ẹ jẹ́ ká lọ ronú nípa humanity. Ẹ̀yin ìjọba àsìkò tó tá a máa sọ fún yín rèé. Bàbá ń bẹ̀rù kẹ́ mọ̀ràn wa lẹ́wọ̀n ẹ já sọ ètòjò ti tọrọ ẹ lo humanity. Ẹ rántí pé wọ́n ń sọ̀rọ̀ Muslim ticket. Ẹ má jà bá wọn pariwo Muslim ticket mọ́. Àwọn ìjọba wa tán ṣe Muslim ticket ẹ bá ń béèrè ijó náà kírun gbẹ̀yìn. Ijó náà fatẹ̀sùbá gbẹ̀yìn wọ́n ń fowó rẹ́ǹtì àfàkọ́ ṣàdúrà fún wọn ni. Akàngbẹ́sìn lórí ni camouflaging ló jẹ́. Ìjọ tí Nàìjíríà bá ní humanity now ẹ wo refinery wa nísìn. Ọwọ́ Dangote nìkan ló wà. Ìṣà ń búrẹ́kẹ́ sí ni. Ìjọ látòrí Yorùbá tiwa náà tóun náà máa gbé tóun náà tíjọba máa fàyè gbà kóun náà ráyè kó ní refinery bírú ti Dangote ni. Ṣé rí gbogbo àwọn agbára wa
tá à ń kó sọ́wọ́ èèyàn kan ìjọ tíjà bá dé ìjọ yẹn la mọ̀ pé kò yẹ ká forí apá kan ká dá apá kan sí o ọjọ́ yẹn la mọ̀ pé kò yẹ ká forí apá kan ká dá apá kan sí lo humanity agbẹ́sìn lórí ẹ̀yin sister wa nínú Christianity brothers wa nínú Christianity ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run èyí tẹ́ fẹ́ mú bọ̀ yẹn ò dáa ẹ ń pariwo nísìn ẹni Muslim ń pa Christian ẹ má jà rọ́pò ara wa ẹ jọ̀ọ́ mo bẹ̀yìn lórúkọ t'Ọlọ́run ọba ni ọmọ àkànbí tún bẹ̀yìn ni ẹ má jẹ́ ká rọ́pò ara wa ẹ jọ̀ọ́ kí la fẹ́ filẹ̀ fáwọn ọmọ wa tó bá dọ̀la ẹ̀yin náà wò nísìn táwọn míì bá tún lọ bá Donald Trump lọ́wọ́ sí tí wọ́n bá ju nǹkan tí ó dá sí Nàìjíríà balance tẹ́lẹ̀ nínú resources àwa la lépo àwa la ní gbogbo ẹ̀ a tún fowó ra a tún jìyà lé lórí tán bá wá bá wa bà á jẹ́ ńkọ́ ẹ mọ̀já pé ogun ẹ dákun torí t'Ọlọ́run ẹ dákun torí t'Ọlọ́run mo dẹ̀ rí àáfàá kan tó jáde òpònú làáfàá yẹn ó ní Donald Trump fẹ́ pín wa ni o Donald Trump fẹ́ pín wa ni ẹ mọ̀ jẹ́ wọn wa ìgbà tẹ́yìn yọjú wé tẹ́ ń dá wàhálà lẹ̀ tẹ́ ń fẹ̀sìn dá wàhálà lẹ̀ ẹ gbàgbé tẹ́ ń fi ẹ̀sìn dá wàhálà lẹ̀ ẹ gbàgbé ká sọmọ ìyá ká ṣọ̀kan kó ní kálukú dúró lórí léènì ẹ̀sìn tí ń sìn gan bí Donald Trump bá lòun fẹ́ wọlé gan agbáwọ̀ òka ká tó wá sọ pé ńgbà tá a ti wá pínra wa yẹ́lẹyẹ̀lẹ yìí ẹgbọ́n tí Donald Trump pè Nàìjíríà ó ní that hopeless country that useless country la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin that disgraced country ẹ wo kó máa jẹ́ oníkálukú nú jẹ ẹ̀yin ìjọba wa ẹ lo humanity o bálọ̀bálọ̀ àbọ̀ ń bọ̀ o ẹ̀yin àfà ẹ lo humanity o ẹ̀yin pastors ẹ lo humanity o ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ lo humanity o ọ̀rọ̀ ló délẹ̀ yìí o ká máa tanná wá wàhálà lórí ọ̀rọ̀ ẹ̀sìn in tó kàn kọ́ yìí o àwọn Donald Trump ìwọ̀nba ni wọ́n ń ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n dẹ̀ ń progress àkàrà ẹyọ kan kò gbọ́dọ̀ dún Nàìjíríà òun kálukú ọmọ ibi tára rẹ̀ kù sí ọlọ́mọdé arógun Nàìjíríà I love you all ọmọ àkànbí tún yín náà ni o.